Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn, ta ni nínú yín ló wo interview Segun Ogungbe? Òun náà ti lọ sórí podcast, ṣé mọ̀ pé podcast láyé ń sọ ń sìn. Ṣé mi gan ò ní wá gbégbá podcast ń sìn báyìí? Ká máa podcast ara wa. I love one thing about Segun Ogungbe. Number one, kì í ṣe gbogbo ọkùnrin ló ní intelligence, but when I see one, I'm going to say yes, he is very intelligent. Ọ̀rọ̀ Wunmi tó ṣẹlẹ̀ ńgbà yẹn, ìyẹn Ajiboye, kẹ́ má lọ rò pé ìyàwó Mohbad mò ń sọ. Ajiboye ìyẹn ex-wife ẹ̀, second wife ẹ̀, wọ́n tún gbé ọ̀rọ̀ yẹn jáde. I love the way he handled it. I swear, Segun Ogungbe, in fact, ó tún ti ní mọ́ kíní wájú mi lénìí. Ọlọ́run máa bu iyì kún ẹni. These are men, I swear. Bó ṣe ń lọ fún tó ní interview yẹn. Tu ṣe mọ bí Wunmi ṣe jáde tó ṣẹnu bí apẹ̀rẹ̀. Kò mọ mi rí o, kò mọ lé mi, mo bí wọn méjì fún, tó ń sọ̀rọ̀ òṣì, ọ̀rọ̀ àlùfàǹṣá. Létí mi ò mọ Ṣẹ́gun o, mi ì ṣe kinní kan, ẹ ṣáà lọ máa bá mi wo fíìmù mi, ọmọ òṣì. You brought out your family lineage. O gbó mọ́lẹ̀ ní bí ẹ. Àwọn nǹkan kan wà, ṣe ẹ lọ. Àwọn, these are the celebrities o. Most of them no get brain o. There are things you don't say. So ọ̀rọ̀ tó sọ yẹn sì báyìí ṣe ká wá máa sá lọ ní Wunmi torí ọlá. Wunmi Ajiboye. Kò tí ṣe àwọn Wunmi yẹn ni ò kí ń gbádùn. O insult máa yẹn. O degrade ẹ̀ láti party tó ti ṣe àti podcast tó ṣe. Any opportunity you see, you used to use it to degrade your ex-husband, Wunmi. Mi ò mọ̀ torí àwọn okó tó ń dóná yẹn náà ni. So with that being said, ìgbà tí Segun Ogungbe ṣe interview yẹn, ọmọ èmi gan fọ́. Wọ́n ní ṣé lóòótọ́ lẹ máa fẹ́ obìnrin tẹ́ ẹ̀ ní mọ́lé ẹ̀ tẹ́ ẹ̀ ní mọ́nà ẹ̀. Ó ní ẹ má bínú. If you see the way he was avoiding the question. Ó jẹ́ ká mọ̀ pé marriage, ṣe rí tó bá sọ pé o fẹ́ marry, you want to be happily married. Kò sí nǹkan tó jọ. Tó bá mọ̀ pé o fẹ́ wà happy, you have to stay single. Marriage comes with a lot of endurance. Àwọn nǹkan míì wà torí pé wọ́n tọ́ oníkálukú ní different homes. Àwọn nǹkan míì wà fojú fò tí partner ẹ̀ bá ṣe. It's called endurance. That is when you were happily married o. Because tó bá sọ pé o fẹ́ máa complain lórí gbogbo nǹkan tó bá ṣe, ẹ máa jà, ẹ máa fira yín lẹ́nu. Endurance wàá mójú kúrò nínú a lot of things. When the man talks, he avoided that question totally. Torí ó ti mọ̀ pé blogger fẹ́ jẹun ni. Àìjẹ́ bẹ́ẹ̀ social media àtàná ti ní interview yẹn. Social media will have run with the the narrative àníṣan. Òun náà ò ṣe bíi pé bí Wunmi ṣe bó ṣe jáde tó sọ̀rọ̀ bí ọmọ àṣà kóun náà jáde kó sọ̀rọ̀ shabily about her. No. He understands that they are going to ask him that question. Ó dẹ̀ sọ pé ẹ má bínú. Kò sí anybody tó plan it. Let us be honest and frank with ourselves. Ọ̀rọ̀ ìyàwó méjì kò ṣe ìyàwó méjì. Mi rò pé ọkùnrin kankan gan plan ẹ̀. Mi rò pé lọ́kùnrin tó dìídì sọ pé okay, tó bá ti dọjọ́ iwájú mo fẹ́ ìyàwó méjì. I really don't think so. It happens along the way. Tẹ́ bá dẹ̀ rí pé majority ẹ̀ gan ẹni yẹn lọ ṣe mistakenly lóyún, wọn ò fẹ́ lè dànù. Wọ́n á gbà. Wọ́n sọ pé kí ìyá lè fọwọ́ fà mọ́ra. Come on, issue of second wife always comes from, like women, not even the men. Ó ti wá show wọn lọ́wọ́ wọn ní mọ̀ nǹkan tó máa ṣe. He said it. Òun ò plan bẹ́yẹn. Wọ́n ní ṣó tí ṣì máa níyàwó mi in future. Ó ní ti Wunmi, òun àwọn òòjọ́ plan ẹ̀ like ó ṣẹlẹ̀ ni. Àkó sí nǹkan tó ń fẹ́ ṣe sí kì í ṣayé sí yín o. Ayé ọjọ́ òní tó jẹ́ pé tó bá ti lè fún yàn lóyún, ó ti dìyàwó ẹ̀ automatically. So he said this pé ti Wunmi yẹn, it wasn't planned. Ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ tó ti doyún, tó ti rọ́kún, kò ní nǹkan kan ló fẹ́ ṣe mọ́. Just accepted her. I think that was the first mistake the man made.
he could have decided to just say, but he accepted her. All for after years. Kò mọ family mi o, kò mọ ẹbí mi o, mi ò ṣe àwọ̀ ẹ̀ mọ́ o, a ti fi ra wálẹ̀ for a long time o. Mi ò mọ nǹkan tó ń prove. Àwọn godfather mi. What the... Wunmi, are you a married woman having a godfather? Are you mad? Are you and your godfather both mad together? Ìṣekúṣe ló ń pè é. Ẹ jọ̀ọ́ kí ló ń pè godfather? Oní godfather. Ọlọ. Ẹ jọ̀ọ́ kí wá sọ fún Aláàjì pé Aláàjì mo ní godfather. Ọkọ mi máa wò ṣó gbádùn. Ọkọ mi ní godfather mi. Ìyẹn tún kọ́ because ìranu ni. Báwo ni ọkọ tó wà nílé ẹ̀ kò ṣe ní tó ẹ tó ní godfather? Godfather tó ń sọ pé godfather wọ́n rán oko fúnra wọn ni o, wọ́n jọ ń gbà ní ọ̀nà steady ni o. Ẹ má dá wọn lóhùn wèrè níwọ̀n. Wọ́n kàn fi title sí ni, oríṣiríṣi title náà máa ń pe alágbèrè. Ẹ máa gbọ́ is my brother, is my uncle, yẹn ló common jù. Wọ́n ti tún change ẹ̀ sí godfather. Tóbìnrin máa sọ fún ẹ pé òun lọ sọ́dọ̀ godfather. Wọ́n ń do jẹ́ ń bẹ̀ ni. Godfather wọn yẹn ó dàbí èèyàn tó ká sọ pé èèyàn tó lówó tó ń dó. Bọ̀ wọ́n kàn kọ́ báyìí ń ta pé yẹn godfather. Wọ́n ń dóra wọn on a steady gbàgbé. Má jọ parọ́ kan fún ẹ. Kí ló fi godfather? Torí this godfather of a godfather, every time tó bá ti ṣí ẹnu ẹbí apẹ̀rẹ̀ yẹn, it always comes out. Like what the hell is godfather? Because àbí time ò not raise àwa. Torí èmi ò mọ nǹkan mo kàn jí lọ́jọ́ kan mo kàn gbọ́ pé godfather is trending. What do you need it for? Kì í ṣe bàbá ẹ̀ o, godfather ò ń ṣe bàbá ẹ̀, kì í ṣe uncle ẹ̀, kò tán mọ́ ẹ̀, kì í dẹ̀ ń ṣọkọ ẹ̀. So who is a godfather? A rich man. A sọ pé kí ló máa ń pè yẹn sugar daddy kan náà wọ́n change sí godfather. Ọlọ́run máa kú iṣẹ́ lókè ọ̀run. Ọ̀run mi ṣú ọ̀wọ̀ ẹ̀yin tẹ́ sọ pé mi lè make heaven. Ṣé ti rí àwọn kankan báyìí tẹ́mi gan dìkọ. Àwọn kíní ni mo máa dúró síwájú bàbá God tí máa sọ pé bàbá God, godfather I no get. Àwọn nǹkan bẹ́ẹ̀ lájọ máa settle èmi àti bàbá God pé ẹ wá. There are some things tó jẹ́ pé èmi ò ṣe o, mi ò ṣàgbèrè, mi ìṣeṣekúṣe. Mi ò ṣí OnlyFans rí. Ẹ lè sọ mí sínú iná bá ṣe máa jọ jókòó jọ máa tíìkì ẹ̀ báyìí. Ọmọ dáadáa ni mí, ọmọ jẹ́jẹ́ ni mí, ẹnu yìí nìkan ni. Kabúyàn yìí nìkan ni. I love the way that man handled those questions. He doesn't paint her bad. He doesn't paint ìyàwó ilé bad. Ìyàwó ilé yẹn gan ti ní steeze jù because tí bá sọ fún yín pé mi mọ̀ ìyàwó ilé Segun Ogungbe, Wunmi nìkan ni mo mọ̀. Ẹ máa sọ pé rọ́ ni. Mi ò mọ̀. So quiet. I don't think I know her even if I see her picture. She has never been in any controversy. But nǹkan tójú Segun Ogungbe ti rí lórí Wunmi, òun ló ń lọ wájú yẹn. Tó bá ṣe mú ọ̀rọ̀ àwọn MC, wọ́n máa mú godfatherism. Gbogbo kó gbogbo ejò jíjẹ ni. Gbogbo ejò jíjẹ ni. Wọ́n á run ni bíi pákó. Ó ga ọ́. Well, he wish her well, àbí she wish him well ni. Wípé marriage bó ṣe rí nìyẹn. Kò sí anybody tó plan fún. Ó dẹ̀ ti dissolve nìyẹn. Ó dẹ̀ sọ pé òun ò ní mind láti fẹ́yàwó mi lé ìyàwó òun mọ́. Wípé Ọlọ́run ò ní gbé bá òun. Orí ẹ̀ pé mind ẹ̀. Ó ti ṣẹlẹ̀. Àkọọ́lẹ̀ nìyẹn. Ó dẹ̀ ti wọ́ gan báyìí ó ti yí ẹ dáadáa. So ìyẹn ti lọ nìyẹn. It is well with you. I really respect your answers. You have the opportunity to throw her under the bus. Kò karoborobo kò jù dànù. Káwọn blogger tún gbé trabayé torí gbogbo àwọn ọ̀dọ́ ń gbé trabayé. But you didn't choose that. You're a very good man. I mean, àwọn ọkọ nìyẹn. Kì í ṣe àwọn ọkọ tó jẹ́ pé wọ́n máa tan kámẹ́rà. Sherry ọkọ lọmọ ni. Ògbọ̀n. Kúdí àlọ́ ògbọ̀n. Ọkọ lọmọ. Tó máa tan kámẹ́rà for any argument tẹ́ bá ní àbí tẹ́ bá jà. Àwọn ọkùnrin ní ìwà, they are mannered, they are trained well. Ẹ dẹ̀ máa mọ ọkùnrin gidi látara ìyá Segun Ogungbe ó kọ́ dáadáa. I swear. Yeah, you can see those. Àwọn ọkùnrin mi wà. You have to be a man o. Kì í ṣe ọkùnrin ò kì í ṣe every time. But I really love that. He really nailed it.
That's just it. So that's how I feel. And I feel like if they have anything to discuss, they can call each other and discuss about it. You understand? Not coming to social media to wash their dirty linen like we care. We don't care. I'm a content. Hey, imagine to buy a Segun Ogungbe. What is someone's dirty secret? Nípa wèrè yẹn. Kó tẹ̀ sọ pé bó ẹ̀rún ìyẹn Wunmi. Ọlọ́run. Show tá máa ṣe lórí social media. In fact, òun ló ń lọ yẹn. So that's just it. God bless you. Wunmi, lè try irú kìíní yẹn pẹ̀lú Portable. It go shock you back on. Tó bá try nǹkan tó ṣe yẹn pẹ̀lú Portable. Rí Queen Dami gan dákun ni. Oh my God. Àwọn ọkùnrin ṣì wà, àwọn ọkùnrin tó dáa ṣì wà dán. But wọn ọ̀pọ̀ náà ni. God bless you, everybody. Let me know what you think about this video down below. Have a wonderful day. Bye.